ó lágbára ó gbẹnu tán. Sheikh Labeeb Lagbaji ti jáde tán fún bàbá tí tó fi truth or dare fi gba pátá nídìí ìyàwó ìjọba Lande. Sheikh Labeeb náà ó tún kó wọ̀tọ̀wọ̀tọ̀ fún Marigold tó mú ìyàwó ìjọba Lande lọ sọ́dọ̀ bàbá tí. Ọ̀rẹ́ tó mọkọ tó tún màlè tó tún ń ṣe ọ̀rẹ́ ẹ̀ wo ó lágbára gan ni o. Yorùbá ní adóniláyà ò jẹ̀bi, aya yín ni kẹ́ ẹ kìlọ̀ fún. Ẹ̀yin méjèèjì tẹ́ kóra yín kẹ́sẹ̀ lẹ́sẹ̀ tẹ́ ẹ lọ ka single father mọ́lé tẹ́ wá ń ṣe truth or dare tẹ́ ẹ ní kó máa bọ́ ṣòkòtò tẹ́yìn náà wá ń bọ́ṣọ níwájú ẹ̀. Kí lẹ rò pé yóò ṣẹlẹ̀? Ṣé bẹ́ẹ̀ ń tó fún gbìrà lọ́tí mu ló jẹ́ ó sòyìnbó òyìn ò ní give me another tumbler. Ẹ wo ẹjẹ́ àjọ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Sheikh Labeeb Lagbaji. Ẹ gbádùn fídíò yìí dáadáa ni, àmọ́ kí n tó mú wá fún yín tó bá jẹ́ gbà àkọ́kọ́ lélẹ̀ tẹ́ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì Gist Entertainment TV. Ẹ dákun ẹ bá mi kílìkì lórí subscribe button kẹ́ ẹ bá mi like ẹ wá rí i dájú pé ẹ drop comment yín sábẹ́ comment section fídíò yìí kẹ́ ẹ sì share kó délé kó dóko dáadáa. Ẹ ṣeun àdúpẹ́ ó yá ẹ jẹ́ àjọ gbádùn ní tàṣé ọ̀rọ̀ Ọlọ́run ní tàṣé. Ọlọ́run ní azina agbèrè agbèrè tẹ́rí wọn yurisul fakra máa ń jogún òṣì fún yẹn ni. Zina àwọn يمكن فهم على أفضل ليس عدة وجوه. Zina tọkùnrin bá ń ṣe àbí tóbìnrin bá ń ṣe máa ń fa òṣì. Nínú nǹkan tí máa ń fa awalan anna al-aghniyaha àwọn ọlọ́rọ̀ ẹ̀ńtọ́lọ́n ti kẹ́ ẹ̀ńtọ́lọ́n ti ṣàánú alladhina yaf'aluna hadhihi al-ma'siyata àwọn tó bá ń wúrú wà yìí tó máa ń hùwà àgbèrè tó ń ṣe ṣìnà. Wọ́n ní kí ni ó ṣe wọ́n ní ya'ishuna halata al-fakri wa in kanu yamtalikuna al-amwala wọ́n padà dolòṣì kódà bọ́n lówó. Ìyàwó tí bá ń ṣe ṣìnà yóò sọ ọkọ ẹ̀ dolòṣì òun gan dolòṣì. Ẹ padà sínú ìṣesí àìríjẹ àìrímu. فما امتلكوا من الأموال تجدهم يطاردون خلف غيرهم ولا يصلون إلى حالة الاستقرار النفسي الذي يشعرهم بالغنى. Kò sí má ṣe lè lówó tó wọ́n padà máa tẹ̀lé ẹgbẹ́ wọn káàkiri ni tó fi máa jẹun. Tó wọ́n fi máa jẹun láyé. Àgbèrè tá a sọ di tí àwọn àgàgà ní Nàìjíríà ń bí tá a sọ di nǹkan ṣeré yìí kì í ṣeré lọ́dọ̀ Ọlọ́run o, kì í ṣeré lọ́dọ̀ Ọlọ́run o. Wallahi wọ́n ní azina sinata ẹ̀ríhun mina zunubi allati tahbusu rizqa kama warada fil khabari. Nínú ìṣesí tí máa padà báàsìkì jẹ ni. Wọ́n ní àwọn tó bá dé pé ulaika alladhina yumarisuna hadha azamba mahrumun min ar-rizqi. Àwọn tó bá láìkì irú ẹ̀ṣẹ̀ yìí wọ́n padà sí àsìkí léwọ̀ fún wọn. lakinnahum yaltajihuna ila asalibi al-muhrima min az-zarqa wal-gishi wal-riba وغيرها من المعاملات
al-mughrima ń pàdé tí ń jalè ń dẹ̀ tí ń jalè ẹni tí mo sọ̀sọ́kúsọ ẹni tí mo gba rìbá owó èlé àtàwọn nǹkan mi bẹ́ẹ̀ ní àwọn iṣẹ́ tọ́lọ́hún àwọn nǹkan tọ́lọ́hún kọ̀. kódà hadhihi al-amwal wa in kanat tuzhiruhum bimazhar al-aghniya illa annahum inda Allahi fuqara. wọ́n dòlò sí náà ní kódà bí owó wọn bá ń rí bí ẹni tó ń lówó wájú àwọn èèyàn lọ́dọ̀ Ọlọ́run ó lò sí ní wọ́n padà dá. nínú nǹkan tí ń bẹ́ mi ṣìnà òun náà ni àdójútì ẹni yẹn máa wà disgrace. wa min dhalika qawluhu sallallahu alayhi wa sallam nípa ọ̀rọ̀ ṣìnà Ànábì sọ pé Ànábì ní ìzáàzà nílẹ̀ abudu kharaja minhu al-iman tí ẹrú kan bá ń ṣe ṣìnà lọ́wọ́lọ́wọ́ in that present kharaja minhu al-iman tí ń jẹ́ ìgbàgbọ́ ó ti jáde kó lára rẹ̀ imani. fakana ala rasihi kazillati wa iza akla raja'a ilayhi tó bá di kó bá ṣe ṣìnà tán bíi kílókọ rẹ ni bògì yẹ yóò kọ́ kó lára rẹ̀ náà tó bá padà síbi normal position rẹ̀ imani yẹn wà pàtàkì rẹ̀ padà sallallahu alayhi wa sallam. Ṣìnà máa ń jẹ́ kéèyàn wà disgrace. ẹni yẹn máa wà disgrace. mo rí kan nínú àwọn nǹkan yẹpẹrẹ tí ṣìnà máa ń fà. máa fi hàn yín nísìn mo fẹ́ kẹ́ ẹ rí àwọn nǹkan tí ṣìnà máa ń fà tẹ́lẹ̀ kí tẹ́ bá ti láàgì ṣìnà jù yóò padà sí òṣèṣì wọn. arákùnrin kan ó lọ káyàwó mọ́lé làwọn ọkọ bá dé ẹ jẹ́ mọ̀ pé inú ògiri ilé wọn ló gbàjáde síta kò sí àyè àti jáde láti ẹnu ọ̀nà mọ́ inú ògiri Ọlọ́run ló ní kó jẹ́ pé ilé alámọ̀ ni ẹ̀yin náà rí nísì inú ògiri ló wà jáde ó ti wá wà ní òhò pẹ̀lú ọmọbìnrin títí ń hùwà eré ibu rẹ̀ lọ ẹ wò. sẹ́sìrì kí ló tó ẹ̀sìn nínú ilé yìí àti nǹkan mi ṣé lè yóò ju ẹ̀sìn lọ ṣé ẹlẹ́gùn ṣé yẹn wọn ẹ wò ẹlẹ́gùn. ẹ̀sìn ńláńlá ni ẹ̀sìn gidi tó wá sí bó ṣe lè tó tó bá ti já sínú condition yẹn ní tí ó ṣe ọ́ náà nù. inú ògiri ló gbàjáde ẹtún wọlé yìí náà. Leave another man wife una no dey hear. Leave married woman alone una no dey hear. This one just happen right now for Livado for Lagos. He don cast. The man don catch another man with his wife. He won from all we jump. The man catch am. Very strong man. Sorry. Finish now. Guys, what do you think? Leave another man wife una no dey hear. Leave married woman alone una no dey hear. This one just happen right now
for Livado for Lagos. He don't cast. The man don't catch another man with his wife. He won't from home with jump. The man catch on. Very strong man. He don't finish now. Guys, what do you think? Leave another man wife. Una know the year. Leave married woman alone. Una know the year. This one just happen right now. Sorry about. Leave another. Sorry about. Sorry pé ìgbésẹ̀ àti iṣẹ́ ìwà ẹ̀sìn òun náà ẹ wo bó ṣe fẹ́ bẹ́ ó fẹ́ bẹ́ látòrí òkè látòrí òkè ó fẹ́ bẹ́ látòrí òkè wálẹ̀ tó bá wá kú nísìn ọkọ ẹni ọkọ obìnrin òun ni wọ́n sọ pé kọ́yìn mọ́ ní ọlá tí adá ló wà báwo ni gbogbo òun ọlọ́run dùn tì yín ẹ kò rí wálé lágbára ọlọ́run kọ́yìn mo nínú ọlá agbára ọlọ́run jẹ́ kẹ́ kó rí wálé ẹ̀jìrì ara àsokùn tó ń gbúrò kejì rẹ̀ ṣàtìbáhùn ẹ̀yin obìnrin ọlọ́run ọ̀rọ̀ yìí tí mo sọ pé pàtàkì ọlọ́run pàtàkì púpọ̀. Leave another man wife, una know the year. Leave married woman alone, una know the year. This one just happen right now for Livado for Lagos. He don't cast. The man don't catch another man with his wife. He won't from home with jump. The man catch on. Very strong man. He don't finish now. Guys, what do you think? Leave another man wife, una know the year. Leave married woman alone, una know the year. This one just happen right now for Livado for Lagos. He don't cast. The man don't catch another man with his wife. He won't from home with jump. The man catch on. Very strong man. He don't finish now. Guys, what do you think? Leave another man. O lè wá nǹkan tí ẹni nǹkan oníǹkan ni máa ń wù yín obìnrin pọ̀ láyé nǹkan oníǹkan kí ẹ máa nǹkan oníǹkan kò dáa ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ kò dáa nǹkan oníǹkan ẹ wo ìyẹpẹrẹ tó fúnra rẹ̀ sẹ́yìn wò. Leave another man wife, una know the year. Leave married woman alone, una know the year. This one just happen right now for Livado for Lagos. He don't cast. The man don't catch another man with his wife. He won't from home with jump. The man catch on. Very strong man. He don't finish now. Guys, what do you think? Guys, what do you think? Ó fẹ́ fo kíní wálẹ̀. Ó fẹ́ fo window wálẹ̀. Ó burú jáì. Tó wá lọ bọ́lẹ̀. Tó ṣe rẹ̀ léṣe àbí tó kú ọkọ obìnrin yẹn máa yẹn òun ló tún rojọ́ fún lọ́dọ̀ ìjọba ìdí nìyẹn táwọn ará jọ̀hún fi máa gbé nǹkan sí ìyàwó wọn lára ìdí nìyẹn ṣàkóso ọkùnrin yẹn nísìn òun ló fẹ́ fúnra rẹ̀ ṣèdájọ́ báwọn torí ó fẹ́ bẹ́ látòkè wálẹ̀ the worst part ẹ̀ wá túmọ̀ ó lè jẹ́ pé ẹni tó súnmọ́ kọ pẹ́kí wọ́n ní báwọn ní tí láàmú ṣẹlẹ̀ nù ẹni tó súnmọ́ kọ pẹ́kí tó ṣe pé opportunity pé ó rí bí dá sí àfíàsí ọkùnrin àti ìyàwó ẹ̀ ló jẹ́ kó ṣe mú tó ṣe tàbí kọ́ ẹ pé obìnrin yẹn jẹ́ olórí ibú obìnrin àwọn obìnrin kan wà tẹ́ pé wọ́n máa ń rọ̀ lóhùn fún gbogbo èèyàn wọ́n á rọ̀ níṣesí fún gbogbo èèyàn tó bá ti lọ́kọ ó nídìí kó rọ̀ lóhùn mọ́ ó gbọ́dọ̀ rọ̀ lójúmọ́ sí ọkùnrin kankan ó gbọ́dọ̀ máa ká ọkùnrin máa ń wo
ọkùnrin máa ń wò sí obìnrin tó bá dẹ̀ra lẹ̀ fóun yá gẹ̀ẹ́ yóò máa gbà tí má bá sọ kò yẹ kó gbà kẹ́nìkan tó máa rí bí ẹ́ńtà rẹ mọ́ kódà bẹ́ẹ̀ rí jẹ mú nínú ilé kódà bẹ́ẹ̀ rí mú nínú ilé kódà bẹ́ẹ̀ rí kankan jẹ ó yẹ kó lè pọ́nra rẹ lé pé tí bá wá fẹ́ ara lẹ̀fẹ̀ nìyẹn nínú tó máa fọwọ́ pa mí lára pa gbogbo ọyàn mi pa gbogbo ara mi yóò tún máa àwọn náà tún wá rí òwò mi ó yẹ kó kó ọ ní ìrira ṣùgbọ́n àmọ́ tí ń ṣẹ̀yìn obìnrin tẹ́ pé n tó value jù nínú gbogbo àgbáńlá ayé lára yín òun lẹ́wàá sọ ọ́ lẹ̀ nítorí n tó yẹpẹrẹ kí ni nǹkan náà owó. owó nínú tó yẹpẹrẹ jù lówó wà. abẹ́ẹ̀rí òṣì nínú tí máa ń fa kínní yìí òṣì bẹ́ẹ̀ tó sì bá ti pọ̀ jù tí ó sì bá ti pọ̀ jù ìmọ̀ rí bẹ́ẹ̀ ń gbà mí ṣe wọ́ ẹ̀sìn abẹ́rẹ́ sìn ẹ wo léyìí. ó gbanú inú ilé alámọ̀ nílé yẹn tó máa ń fi kíní àwọn bí ilé àwọn fúlàní yẹn tó máa ń fi àwọn kókó ṣe sílì ilé òun ni inú ògiri ló gbàjáde instead téèyàn bá fi máa ráṣẹ ṣìnà yẹn kó kú fẹ̀ kan rì márì kó fẹ́ ọkùnrin mi. sẹ́ni bó ṣe gbanú kí n jáde ní ebútú iyẹ̀pẹ̀ ó la orí mọ́ ògiri ni o ó la orí mọ́ ògiri ni o ó la orí mọ́ ògiri yẹn ni o ẹ wò ó. sẹ́ẹ̀rì ẹ̀rì ẹ wò sẹ́ẹ̀rì ní hòhò ọmọlúwàbí ní hòhò ọmọlúwàbí ẹ ti rí ní hòhò ẹ ti bó ṣe jáde nínú ebútú yẹn ó fọ́ ògiri jáde ni ó fọ́ ògiri jáde ó fọ́ ògiri jáde ni tá a bá wá pa á síbẹ̀ ńkọ́ tá a bá pa á síbẹ̀ ńkọ́ abẹ́rẹ́ rí nǹkan tá a bá pa á síbẹ̀ ńkọ́ tí bá wá ń rí kíní yẹn ṣe tí ń ṣe gbé wọ́n padà pa ọkọ yẹn ní ó padà wá kú kí wá ní géènì ọkùnrin yẹn ó fẹ́ ẹ sílé ó tún padà wá pa á torí ẹni tí bá ń bá ọ sùn kò ní fi ojú rẹ wo ọkọ rẹ mọ́ ẹni tí bá ń bá obìnrin sùn kò ní fi ojú rẹ wo ọkọ wọn máa wo ọkọ bí dìndìnrìn ẹnìyẹn onímọ̀ kan tí wọ́n bí jù dìndìnrìn yóò àjọ dìndìnrìn lójú wọn abẹ́rẹ́ ẹ̀rẹ́ sìn ẹ ti báwọn ó bó nílé ńlé ẹ bó jáde nínú ebútú kò sọ́nà tí ó gbà jáde inú ebútú náà ló gbà jáde kò sí ọ̀nà tí ó gbà jáde àwọn tó jẹ́ balẹ̀ lé ẹ̀rí ní hòhò àwọn náà wá lé pa sẹ́wọ́n tó bá ní wọ́n léèyàn pa wọ́n wá lé pa náà làwọn ará jọ̀hún náà fi máa ń fi kíní kílò kọ rẹ̀ sí ìyàwó wọn lára
kí ni tí wọ́n fi ń ṣọ́yàwó wọn wọ́n lè pa ni o wọ́n lè pa pé ìwọ o ní lọ́sẹ̀ wọ́n lè pa yẹ́yán ẹ̀ o ní o ẹ̀rìn ṣe tẹ́kínọ̀ ti pé ara ògiri ilé yẹn ló fọ́ jáde ẹ máa wo ẹ̀rí o ẹ máa wo ẹ̀rí nísìnyí ẹ tuntun wo ara ògiri ilé yẹn ló fọ́ jáde ṣẹ́tìrì ara ní òwò ó ti bọ́ra lẹ̀ káwọn ènìyàn tó dé wọ́n ka mọ́ ni nínú ilé onílé ẹ̀yin obìnrin wáyé tẹ́ ìyẹ̀pẹ̀ ara yín tó báyìí wáyé tẹ́ ìyẹ̀pẹ̀ ara yín tó báyìí wáyé tẹ́ sọ̀rọ̀ yín yẹ̀yẹ́ tó báyìí kó jẹ́ pé ibi tó jẹ́ private party yín kẹ́yìn méjì lẹ́ẹ̀kan náà kó máa rí àwọn ìyá wa ọlọ́mọba akẹ́ gbogbo wọn àwọn tó ti kú nu wọn kódà tọkọ wọn bá kú ara wọn ni wọn àti súpó wọn ò nífẹ̀ẹ́ kẹlómi tó ń rí àwọn wọn wà ní ojú làwọn kọ sí ní àbẹ́yìn ojú làwọn kọ sí ní àbẹ́yìn báwo ni ó sì máa wá rí àwọn ṣe àwọn pa náà ni àbáwọn tàn náà yóò tún máa fọwọ́ gbá wọn lára mú ẹ value ara yín ẹ wo àtẹ́lẹwọ́ obìnrin lásán báyìí gan àtẹ́lẹwọ́ báyìí àbí ẹ̀yìn ọwọ́ báyìí kí yẹn ká gba obìnrin lọ́wọ́ báyìí kò dáa àwọn obìnrin kan wà wọ́n máa ń dúró bí àkúfọ́gò ni tìkára wọ́n máa ń dúró bí àkúfọ́gò ni tìkára náà fi dúró tìkára tó bá fi lè fọwọ́ kàn báyìí wọ́n á ṣáàyè ní kí ló dé fọwọ́ jẹ mí lára ẹlòmíì ìyàwó èdè bí tẹ́ pé kì í ṣe pé ó fẹ́ mọ tẹ́sítì bọ́ọ̀dì rẹ ni àfọwọ́mú bọ́ọ̀dì rẹ wò ó fẹ́ mọ tẹ́sítì bọ́ọ̀dì rẹ ni níbi tóbi ni mi rẹ ti ya olórí burúkú níbi tẹ́ pé òun gẹ́nu tó wá dì mọ́ ni bọ̀dá kí n ní ẹkùjá méjì yóò ní kò ní ìtumọ̀ náà kí ni nothing bad now nothing bad kí ni irọ́ ni kò sí síjẹ́ nothing bad níbẹ̀ ó bad wọ́lá ó bad tí àbúrò lóbìnrin tó bá dì mọ́ ẹgbẹ́ ẹ̀ lọ́kùnrin ẹgbẹ́ wọn máa mọ̀ kò kàn ní lọ́kàn bẹ́ẹ̀ ni ó máa mọ̀ lára pé ara yàtọ̀ sí gbogbo ara obìnrin ò jọ ara ọkùnrin kò jọ ara kankan ọlọ́run ló mọ̀ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ lè ní value tí akéde bá gba obìnrin mú báyìí yóò yàtọ̀ lára pé ó gbẹ́ gbogbo èèyàn mú ibẹ̀ láti wá róbìnrin dẹ́ pé fúnra rẹ̀ nítorí àwọn tó wá gbéra rẹ̀ lọ bá ọkùnrin ní ẹ̀ máa fi ra yín gba bẹ́ẹ̀tì ẹ wo bí ọkùnrin àwọn ọkọ ìyàwó yìí wọ́n sì ká ọmọkùnrin yìí mọ́ tí ń bá ìyàwó wọn ṣàṣepọ̀ tí ń bá a sùn lọ́wọ́ irú obìnrin yẹn iyì wo ló fẹ́ ní mọ́ láyé abẹ́rẹ́ rí pé ìhòòhò ni máa ń jáde kúrò nílé yẹn ìhòòhò àwọn náà wá lé pa ẹ o ẹ ti rí àwọn náà wá lé àwọn méjì ni wọ́n lé ṣe àṣírí bóyá jáde láti inú ògiri ló ti jáde ó fọ́ ògiri jáde ni láti inú ògiri abẹ́rẹ́ rí gan subhanallah ẹwìlẹ̀ iná ọkọ̀ kàmọ́ ni lórí upstairs ó wá sẹ́sà àti fò látòkè wálẹ̀ tó bá wà lọ kú wọn wà ní máa yẹn ló pa ìjọba tó sọ pé òun ló lọ bá yàwó sùn mọ́ èkó náà ló ti ápò kí ni nǹkan tí ó jẹ́ àdùn níbẹ̀ nǹkan tá a máa rírú ẹ̀ níbòmíì tá a rírú ẹ̀ kódà láti rí èyí tó dáa jùlọ níbòmíì èyí tó dáa jùlọ níbòmíì
ọmọkùnrin yẹn àwọn pé òun jà tó sọ ó ní òun ò mọ̀ pé ìyàwó lágbájá ni ọmọbìnrin yìí òun ò dẹ̀ sọ fún un ọmọbìnrin ò sọ fún un pé ìyàwó rẹ̀ ni ẹ jẹ́ ká tiẹ̀ ká gba òun wọlé ìwọ tó wá tó mọ ọkọ tó mọ ọkọ obìnrin tó ń wá láti bá sùn kọ ẹlòmíì tó wá wọn ṣẹ́bi iṣẹ́ yóò máa ṣẹ́bi iṣẹ́ bí kó jẹ́ pé kóhun tẹ̀ rí kíní ṣe. láìsí condition tó. Leave another man wife una no dey hear. Leave married woman alone una no dey hear. This one just happen right now for Livado for Lagos. E don cast. The man don catch another man with him wife. He want from all we dump. The man catch am. Very strong man. He don finish now. Guys, what do you think? Leave another man wife una no dey hear. Leave married woman alone una no dey hear. This one just happen right now for Livado for Lagos. He don cast. The man don catch another man with him wife. He want from all we dump. The man catch am. Very strong man. He don finish now. ó fẹ́ sá ó fẹ́ bẹ́lá tó kì wálẹ̀ tó bá wá bẹ́ẹ̀ tó lọ kú ńkọ́ ṣé ibi tó gbà akọ́lé gbà lọ. àdúrà sì ni pé ọlọ́mọdé agbábi tá a gbà wá ọlọ́mọdé agbá lọ padà. ẹ bẹ̀rù Ọlọ́run kí ló dé pé obìnrin olóbìnrin ni máa wù yín obìnrin olóbìnrin ni máa wù yín kẹsà mú mọ́lẹ̀ kẹsà bá a sùn. wáyé tóbi olóbìnrin ń wù yín. why kí ló fà á kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀.